Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin èèyàn ní ilé àti lóko àti gbogbo ibi tí bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé. Orúkọ mi ni Adégbọlá Ibrahim. Èmi ni ẹ̀gbọ́n Abdulaziz Adégbọlá tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Tani Ọlọ́run. Mo ní kí n fún wa ní update nípa ọ̀rọ̀ Tani Ọlọ́run, ìyẹn àbúrò mi tó ń lọ lọ́wọ́, because gbogbo àwọn èèyàn àbí ká ní ọ̀pọ̀ náà àwọn èèyàn ló sọ pé kò tiẹ̀ ní fámìlì mi, ààrẹ ní ẹ̀ka ní fámìlì rẹ̀, ààrẹ kìíní ẹ̀ka kóhun tẹ̀ sọ́pọ̀ tẹ̀ kóhun tẹ̀ jáde wá. Mo fún ni pé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ pé kí n jáde sọ lórí èròǹgbà rẹ̀ àti ibi tí ọ̀rọ̀ tiẹ̀ tó dé gangan dúró báyìí. Nígbà tá a wá sí ọjọ́ Monday tó kọjá yìí, on the 4th of September, ọjọ́ Monday ìjẹta tá a wá sí kóòtù bí, ó bà mí nínú jẹ́ gan nígbà tí mo rí àwọn mùsùlùmí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tí wọ́n ń ṣẹ́ ìpè ńláńlá fún àbúrò mi Abdulaziz. Ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ gan pé ìwà yẹn kó máa rí báyìí ni. Ó dùn mí gan torí pé èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá wa, ìyá wa àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú fámílì wa a jẹ́ mùsùlùmí. In fact, Alhaji ni bàbá wa, Alhaja dẹ̀ ni ìyá wa. Mùsùlùmí ni Azeez gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ mùsùlùmí láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ dìde tó lóun ṣe Islam náà tó ló fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe, èmi bí ẹ bàjá pé ó sì wá máa ṣe kí ibi Islam ni à ń ṣe, ó dẹ̀ ní nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Ibi kò ní jábọ́ lára bí yóò mọ́ ní àti Ọlọ́run nú. Àwọn ti gbìyànjú ni, àgbẹ̀ gbìyànjú ni, Ọlọ́run máa ń jẹ́ kí sí ó ta. Nígbà tọ́rọ̀ kí jẹ́ ṣẹlẹ̀ tí mo gbọ́ fídíò yẹn, tí mo wo fídíò yẹn, ó ká mi lára gan. Mo lọ pé Azeez kí ló ń ṣe? Ó ti wá máa sọ̀rọ̀ sáwọn àfà, èèyàn yìí làwọn àfà lèmi náà, èèyàn yìí, èèyàn yẹ, àwọn èèyàn pàtàkì làáfà láwùjọ. Àwọn ló ń tọ́ wa tọ́nà ń pa nǹkan tí Ọlọ́run sọ pé ká ṣe báyìí yóò dá fún wa, ká ṣe báyìí yóò dá fún wa. Èyí ò sì wá máa bú wọn, mo bàjá gan, tó dùn mí. Nígbà tó dé wá yá tó wá di pé wọ́n arrest ẹ̀, a ti gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ti kọ pé bí ó ṣe rí náà ló ṣe ń rí ni. Ìgbàdá pé kọ́lọ́run tètè jẹ́ kí wọ́n bá fílẹ̀ láti lẹ́yìn àjò àtàlàfíà. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn wípé àwa fámìlì rẹ̀, pàápàá jùlọ èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀, èmi ni àkọ́bí ìyá wa, ọmọ ìyá kan náà bàbá kan náà lèmi àti ẹ̀. Láti ìgbà tí bàbá wa dẹ̀ ti ṣaláìsí, bí bàbá wa ti ṣaláìsí ni mo ti ń play role àbá fún ní tó bá ní di ìmọ̀ràn yóò pè mí, màá fún mọ̀ràn sí báyìí sí báyìí, wọ́n sì báyìí wọ́n sì báyìí. Bọ̀ lórí ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ kí àwọn méjì kábẹ́ tutọ́ síra wa lójú, àti ẹ̀ tutọ́ síra wa lójú gan ni kó tó di pé ó sára pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Ibẹ̀ sílẹ̀ pé ok, ká ní pé nǹkan tó náà sọ pé ó fẹ́ máa ṣe nìyẹn, ó bá dẹ̀ wọ Ọlọ́run yọ padà sí Islam. Bí ìyẹn ti jẹ́ nìyẹn.
ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ update wa nípa ẹ̀ ni pé ojoojúmọ́ ni èmi àti Ọlọ́run là ń ríra mo lọ́wọ́ òbí pèsè ní ojúmọ́ because ìgbà tí mo dé sí Ìlọrin láti dé ọ̀sẹ̀ tó lọ tí mo ti wà ń Ìlọrin ojoojúmọ́ là ń ríra kí n máa wà láfíà rẹ̀ bóò ni tí gbogbo ẹ̀ ń lọ tí kò sí wàhálà. gbogbo ìgbà tí mọ́lẹ̀ yìí lọ rí pátápátá ló máa ń sọ wípé kẹ́ni nǹkan kan mọ́ bóun bẹ̀bẹ̀ o torí pé òun rẹ̀ nìkan kan kó bóun bẹ ẹ̀bẹ̀ kankan. tábàlẹ̀ ní kádẹ́wò lóòótọ́ ẹ̀sùn tá a fi kàn án ẹ̀sùn tí èèyàn lè gba béèlì ẹ̀ ni. ó jẹ́ ní ẹ̀tọ́ sí freedom lábẹ́ òfin pẹ̀lú ẹ̀sùn tá a fi kàn án. tó bá wá béèlì ẹ̀ tán tó bá gba freedom ẹ̀ fúnra ara mi ni màá máa ń tẹ̀lé láti lọ máa bá àwọn afálẹ̀ ẹ̀kọ́ kan tá a máa bẹ̀ wọ́n tó bá tẹ́ lọ́rùn. torí pé ó bú àwọn àgbàlagbà lóòótọ́ ó dẹ́ṣẹ̀ wọn tínú tèmi ò dẹ̀ dùn sí ó dẹ̀ wù mí tó bá jáde tó bá ní freedom ká ló máa bá wọn lẹ́yìn kọ̀ọ̀kan ká ló máa bẹ̀ wọ́n tó bá wù bẹ́ẹ̀ o. ṣùgbọ́n kò lẹ́nì kankan ń sẹ́ kó bóun bẹ̀bẹ̀ o. mọ́mì mi tó ń bẹ̀bẹ̀ ní ọjọ́ sí àti àbúrò mọ́mì mi tí wọ́n táwọn wà lọ́rin bì àǹtí ráfì tó wà lọ́rin bì táwọn náà ń bẹ̀bẹ̀. àgàràbì àmọ́ ló ta wọ́n tàbí àmọ́ náà dẹ̀ máa ṣe nìyẹn. ṣùgbọ́n àti ìfúnra rẹ̀ ta ni Ọlọ́run kò lẹ́nì kankan tó wù bẹ̀bẹ̀. èmi náà pé ẹ ká lọ bá wọn àfà ká bẹ̀wọ̀n kọ́ má bínú kọ́ má bí a kéde òun yẹn jù. ṣùgbọ́n tá a bá ní ká wù ẹwà àwọn tó ti ń bẹ̀bẹ̀ láti àjọ tí mọ́mì mi ti bẹ̀rẹ̀ tó lè bẹ̀ pé ẹjọ́ ládìgbà náà tí wọ́n filẹ̀ ká ní pẹ́bẹ̀ ní òun yẹn jù ẹ̀ sẹ́kọ̀ọ́ yẹn kan ti filẹ̀ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ẹjọ́ àwọn lọ́ọ̀yà kálukú ti wà involved. fún ìdí èyí kò sígbà tí òfin pàpà bẹ̀bẹ̀ nígbà tó bá ní fídọ́ọ̀mù ọkàn rẹ̀ ni ó ti wá pókè ó yá mo fẹ́ lọ́mọ bẹ̀ àwọn tí mo ṣẹ̀ èmi ó sì tẹ̀lé lágbẹ̀dọ̀ torí pé mùsùlùmí lè mi èmi ò sì ní fẹ́ kó bú àwọn àfà àbí kó ta rẹ̀ sí àlà àwọn àfà látara àbí kó máa sọ̀rọ̀ tí ò dá sí wọn á lọ bá àwọn àfà á ti bẹ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan torí pé téèyàn bá sẹ́yìn tọ́mọdé bá ti sẹ́yìn àgbàlagbà ọmọdé náà ní olè bàgbàlagbà ibùn ká àgbàlagbà tọmọ kékeré gan ọmọ kékeré náà ní olè bàgbàlagbà so á padà bẹ̀bẹ̀ ṣùgbọ́n tó bá wá látọkàn rẹ̀ tó bá wù ní o ṣùgbọ́n ó wù èmi tó yẹ pé tó bá ti jáde tó bá ti gba freedom tó ti gba bail á lọ máa bẹ àwọn tó ṣẹ̀ tó bá tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o. ṣùgbọ́n lọ́wọ́ yìí nígbà tó fi wà ń bẹ̀ yẹn ẹni tó bá bẹ̀bẹ̀ ó kàn ń wé sáma rẹ̀ ni torí pé ẹni tí ó bá gbé orin bó lórin ṣe kọrin rẹ̀ ẹni tí ó bá gbé ni yóò ti bá gbé ẹ̀yin àgbà ẹ má bínú pé mo ní tẹ̀ mú ìwé náà pa mo kàn pa ẹ dáríjì mi mo kàn fẹ́ jẹ́ kó yé wa wípé ẹni tó ní kéèsì fúnra rẹ̀ kò sọ pé ká bóun ṣe nǹkan báyìí ó ní nǹkan báyìí lóun fẹ́ àwa lọ síta àwa lọ síta tó wà àwọn ọmọ ẹ má bínú ẹ má jẹ́ kíní kan ẹ má bínú tó bá ní freedom tó bá jáde yóò ṣíwájú àwòwà ẹ̀dí àlọ́mọ bẹ̀rẹ̀ tó bá wù bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o a sì rí lónìí tó tún ń sọ the same thing pé kẹ́ni kankan mọ́ bóun bẹ̀bẹ̀ o. kéèsì tí ó wà wájú òun nǹkan tó yẹ kí òun ti ní bẹ́ẹ̀lì ni kí wọ́n ti fi òun ni lábẹ́ òfin ìlú wa lábẹ́ òfin ilẹ̀ wa so kẹ́ni kankan mọ́ bóun bẹ̀bẹ̀ so ẹni tó bá wà lọ fún bẹ̀bẹ̀ bóyá ìtara ọmọ ẹ̀yìn tí mọ́mì tó ń bẹ̀bẹ̀ ìgbà tó ń tálájà àwọn bẹ̀bẹ̀ gẹ̀mọ́ tó fún wọn pé àràjà nígbà tí mi àti ọmọ yìí sọ̀rọ̀ ó ní kẹ́ni bọ̀dé mọ́ bóun bẹ̀bẹ̀ torí pé tọ́wá ti pé ẹ̀bẹ̀ tí àwọn èèyàn ń bẹ̀ yóò máa tako iṣẹ́ ribiribi táwọn kan ti ń ṣe látara pé kí wọ́n lè ba ètò sílẹ̀ náà ni so tí nǹkan wà lọ ń bẹ̀bẹ̀ táwọn kan ṣiṣẹ́ pé ní tó ṣe kò dá lóòótọ́ ṣùgbọ́n lábẹ́ òfin ó yẹ kó ní freedom ó dẹ̀ ṣe bó ṣe ṣe kó lè bàrí bó ṣe rí so táwa ní pé àti ba iṣẹ́ àwọn kan jẹ́ àwọn tó ń sálábẹ́ nù àwọn tó ti ní ọ̀pọ̀lọpọ̀ owó tó ti nára tó ti ṣe wàhálà tó ti ṣe gbẹ àti fi ibi fún wọn nìyẹn. ìyẹn àwọn oníṣẹ̀ṣe ti gbìyànjú lọ́rọ̀ ẹ̀ gan àwọn àfáà náà gbìyànjú àwọn àfáà kan náà wà tẹ́ pé wọ́n gbìyànjú pé kó sáà ti bá àfilẹ̀ náà ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ̀ ipa tí yóò bá
ṣẹlẹ̀ tí wọ́n fi fílẹ̀ lẹ́yìn àtàlàáfíà àwọn tí ó bá ṣe pa àwọn tí ó bá ṣe effort tí wọ́n fi release ẹ̀ lẹ́yìn àtàlàáfíà ó ní èmi máa support gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ pé kọ́ orí pé mo fẹ́ kàn fi àbúrò mi lẹ́yìn àtàlàáfíà kí n kẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ ṣe kábúrò mọ́ ṣe. So nígbà tó rẹ̀ dẹ́ ṣẹlẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló kọ́kọ́ dìde torí pé àṣìṣe fúnra rẹ̀ oníṣẹ̀ṣe ló náà ó náà ti dó ń ṣẹ̀ṣe. So nígbà tí nǹkan dẹ̀ ṣe nǹkan lára wọn wọ́n ó dìde tì í oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ló dẹ̀ dìde tì í pé mi jẹ́ àfàmù jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé bóyá kí n wá rí pé aburú fẹ́ ṣe àbúrò mi tó tẹ̀sẹ̀ sí kí n wá lọ pé káburú ṣẹlẹ̀ sí irú Islam mo ṣe yẹn sálàáfíà ni mo ń ṣe yẹn ni àbí ìdàkejì. So fún di èyí ó ní kẹ́nì kankan bá òun bẹ ẹnì kankan o torí pé àwọn tó ti gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run yóò yọrí sí rere. Nǹkan tí mo kàn fẹ́ update wa lórí ẹ̀ nìyẹn nípa ọ̀rọ̀ ẹlẹ́bẹ̀dé àti ìṣẹ̀lẹ́bẹ̀ o. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn pastors àtàwọn àfáà àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ìgbìyànjú lórí kí àbúrò mi lè bà jáde nínú ibi tó wà pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe torí pé ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o. Nígbà tó rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé ìgbésẹ̀ gidi wọ́n dẹ̀ sì gbìyànjú gan nípa pé kán gba lọ́ọ̀yà wọ́n lọ káàkiri everyday àwọn kan dẹ̀ pé ojoojúmọ́ ni wọ́n ń wá síbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ojoojúmọ́ làwọn kan lọ kóòtù ojoojúmọ́ làwọn in fact àyìn oníṣẹ̀ṣe ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí ìṣẹ́ káàkiri àgbáláyé tẹ́ ẹ̀ sọ́pọ́tì àbí àbúrò mi ó ti ní freedom ilé àtọ̀nà ti náà Ọlọ́run níjó dàrú. Pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe torí pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe akitiyan gan lórí ọ̀rọ̀ yìí. Ọ̀nà táwọn èèyàn bá dẹ̀ ṣe náà tí àbúrò mi ó fi jáde ó ní dúnú tèmi. Mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe o mo dúpẹ́ gidi gan àmọ́ lóore o ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní diaspora mo dúpẹ́ gan lọ́wọ́ yín. I really want to appreciate you guys. You have done a great job and God will continue to bless you. Ẹ̀yin oníṣẹ̀ṣe mo dúpẹ́ o. Ọlọ́run ní da ilé àtọ̀nà tí náà rú ẹ̀ẹ́dẹ̀rẹ́ wàhálà o àbúrò ní ṣẹlẹ̀ sí yín o ẹ ṣeun gan mo dúpẹ́ o. Ẹ̀yin gbogbo wa náà Yorùbá náà ni wá Yorùbá kan jẹ́ mùsùlùmí ẹ̀yin tó ṣẹ̀ṣẹ̀ ní Yorùbá ní gbogbo wa nígbà náà ládìjọ wá. Ó ti jẹ́ pé àtàwa mùsùlùmí àti àwa onígbàgbọ́ àti oníṣẹ̀ṣe Ọlọ́run kan náà ni gbogbo wa ń ké pè torí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run kò méjì Ọlọ́run kan náà ni à ń ké pè ọ̀nà tó ń kálukú wá kàn kí ń ké pè Ọlọ́run yẹn òun ló yàtọ̀ síra wọn. Ní ẹ̀kan sí inú mi ò dùn rárá sí bí àbúrò mi ṣe bà àwọn àfáà lórúkọ jẹ́ ó ká mi lára gan ó jẹ́ nǹkan tó dùn mí ká ní pé ó ṣe gan ni kó tó di pé fídíò yẹn jáde ni ìbáwó náà tí ò fẹ́ fi ní jáde rárá táwọn ò tẹ̀ fi ní gbọ́ tí wọn ò tẹ̀ fi ní rí wò rárá ṣùgbọ́n mo ti wo fídíò tán mo ti rí ó ti lọ káàkiri kí n tó wá rí pé ìwọ ọmọ yìí nǹkan tó ṣe yìí ṣùgbọ́n tó bá tiẹ̀ di ní freedom ẹ̀ tó bá ti fún ní bẹ́ẹ̀lì lábẹ́ òfin tó entitled sí gbogbo àwọn tó ṣẹ̀pá wá tá náà àwọn tó ń bá lóko jẹ́ gbogbo ọpá wátá ni màá make sure pé ó wá bẹ gbogbo ọpá wátá ló wá ṣe ìtọ́ ìdáríjì lọ́wọ́ gbogbo ọpá wátá so tó bá wù ni o torí pé ó lè wu èmi pé kó ṣe bẹ́ẹ̀ torí pé mo jẹ́ mùsùlùmí èmi náà jẹ́ àfà tí ò bá wu òun ṣùgbọ́n mo mọ̀ pé yóò wù náà torí pé tọ́mẹ́kẹ́ bá ṣe àgbàlagbà ó ní ẹ̀tọ́ láti lọ bẹ àgbàlagbà yẹn so yóò wà bẹ̀bẹ̀ tó sọ̀rọ̀ dáríjì ìyẹn tó bá jáde tó irú bó ṣe wà mẹ́yẹn ṣe yìí o tiẹ̀ mọ̀ nǹkan pé àwọn kan tiẹ̀ ń ṣe kíní kankan wọ́n sáré káàkiri ṣe kíní ṣẹ́ni tó bá wà nù kíní kò ní mẹ́tọ́ ṣe tòun tó bá jáde tó gba freedom ẹ̀ tó gba bail yóò padà sọ̀rọ̀ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tó bá ní láti bẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ní pé kẹ́ni kankan mọ́ bẹ̀bẹ̀ ẹ̀jọ̀ tó lọ lọ́hùn torí pé àti máa bẹ̀bẹ̀ yóò máa jẹ́ kí àwọn kan tó ti ń ṣiṣẹ́ látara pé kó jáde ó kó rẹ̀wẹ̀sì bá wọn. Àwọn náà sì gbìyànjú o ṣùgbọ́n kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.